Awuso billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Orúkọ mi ni Alhaja Rosheedat Ọmọlará Oluwarantimi aya Tijani. Níjẹ̀ló a sọ̀rọ̀ lórí ojúṣe obìnrin rere nínú Islam, pàápàá jùlọ ní àsìkò ààwẹ̀. A sọ ìgbésẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí obìnrin rere ṣe, gẹ́gẹ́ bíi pé kí ó rẹra rẹ̀ sílẹ̀ fún ọkọ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọlọ́lá tàbí nǹkan tó ipò tí ì bá wà. Ó dẹ̀ gbọ́dọ̀ ṣòótọ́ pẹ̀lú ọkọ rẹ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ mójútó nǹkan tí ọkọ rẹ̀ ní níkàáwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ àti àwọn ọmọ. Ó dẹ̀ gbọ́dọ̀ tọ́jú ilé kó sì tọ́jú àwọn ọkọ rẹ̀ náà. Eléyìí ni ojúṣe tí obìnrin gbọ́dọ̀ ṣe. Ní báyìí, mo fẹ́ ṣàlàyé ní ṣókí tí ààwẹ̀ bá parí, kí ni ojúṣe obìnrin rere nínú Islam? Ojúṣe obìnrin rere ni pé gbogbo ìwà tá à ń wù nínú ààwẹ̀ pátá, ẹ rí i pé lásìkò ààwẹ̀ àmójútólé, a tètè ń dé ilé, à ń ṣàìsùn, a dẹ̀ níbẹ̀ lọ́hùn. Àtọkọ àti aya à ń wà nílé fún àwọn ọmọ láti mójútó àwọn ọmọ wa, láti fún wọn ní ẹ̀kọ́. À ń ṣe àdúrà lóru, à ń ṣàìsùn lóru pẹ̀lú pé à ń retí ládá kan lọ́dọ̀ Ọlọ́run, pé ládá tọkọ wá ní káwa náà ní. Táwẹ̀ bá ti wá parí báyìí, àwa Yorùbá máa ń kọrin kan á nìyí: táwẹ̀ bá tán, báṣámú bá ti tán, àwẹ̀ tẹ̀lé ìbẹ̀rù Olúwa mi, kò gbọ́dọ̀ rebì kan, ìgbẹ̀yìn Olúwa mi kò gbọ́dọ̀ rebì kan. Eléyìí ń sọ fún wa pé tí ásámú bá lọ, àwẹ̀ ó tẹ̀lé. Tí àwẹ̀ bá ti tán, ìbẹ̀rù Ọlọ́run tá a ní nínú àwẹ̀ yẹn ká tẹ̀síwájú lé lórí. Obìnrin rere, torí pé àwa nìyá orílẹ̀-èdè, wọ́n ní tá a bá tọ́ ọmọ kan tó jẹ́ ọkùnrin, a tọ́ èèyàn kan, àmọ́ tá a bá tọ́ obìnrin, a tọ́ odidi orílẹ̀-èdè. Eléyìí fi hàn pé ó yẹ ká tọ́ àwọn ọmọ wa, ká sì fi ìlànà Ọlọ́run hàn wọ́n, káwa gangan ká sì rìn ní ipasẹ̀ ìwà dáadáa táwọn ọmọ yẹn ó fi wá ṣe àwòkọ́ṣe rere nípa bíbẹ̀rù Ọlọ́run látara àwọn ọkọ wa. Bó tilẹ̀ yẹ pé bí ìgboro ṣe rí lásìkò yìí, gbogbo nǹkan dùn, a gbọ́dọ̀ fi ìfẹ́ gbà wọ́n, a gbọ́dọ̀ fi sùúrù bá wọn gbé, a gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ tí wọ́n ní sí wa láàárọ̀ ọjọ́ kó wà ń bẹ̀, a sì máa fi ìbẹ̀rù Ọlọ́run ká fi máa bá wọn gbé. A gbọ́dọ̀ sọ pé nígbà tó bá fún wa lówó dandan ká tó ṣe nǹkan. Ìbẹ̀rù tiwa gan àti dáadáa tá a bá ń ṣe sí, bí ò tiẹ̀ ní, yóò lọ wá láti fi ràn wá lọ́wọ́, láti fi kún owó ilé, láti fi kún ìnáwó inú ilé. Eléyìí kò jẹ́ káwa náà jẹ́ obìnrin rere fún àwọn ọmọ wa. Ibi tá a bá ti ń ṣiṣẹ́, gbogbo wa tá à ń wù nínú àwẹ̀, gẹ́gẹ́ bí a ṣe ń kírun, à nípa ìrun pọ̀ o, a mọ̀ kírun wa déédéé. Ìbágbépọ̀ wa pẹ̀lú àwọn èèyàn wa, léyìí tó fi jẹ́ pé àwọn aládùúgbò wa tàbí alábàágbépọ̀ wa tàbí alábàáṣiṣẹ́pọ̀ wa, tí wọ́n fi ní ìfẹ́ wa, tí wọ́n fi ti torí Ọlọ́run, tí wọ́n fi nífẹ̀ẹ́ pé ìwà alágbájá ó ṣe rí ni, obìnrin rere lélẹ́yìí, obìnrin tó yẹ ń lé ni. Wọ́n ní ẹni tá a bá fẹ́ lọ́mọ rẹ̀ wu ni. Obìnrin tó bá dáa ni ọmọ rẹ̀ ó wu ọkùnrin. Kódà ní àdúgbò téèyàn bá hùwà dáadáa, wọ́n lọ ẹni tó bá dáa ní máa ń rọ́mọ àdúgbò fẹ́. Tó bá dáa tó ṣe ọmọ wa ọkùnrin, wọ́n lè sọ fún un pé ọmọ yìí mo fẹ́ fi ṣàyà, ọmọ yìí mo fẹ́ kọ́mọ mi fẹ́ lọ́kùnrin. Eléyìí ó fi hàn wá pé àwa tá a jẹ́ obìnrin rere, a gbọ́dọ̀ hùwà tó ní ìbẹ̀rù Ọlọ́run láàrin àwọn èèyàn wa, níbi ìbágbépọ̀ wa, níbi iṣẹ́ wa, ní gbogbo ibi tá a bá ti ń ṣe, a gbọ́dọ̀ fi ìbẹ̀rù Ọlọ́run kún. A gbọ́dọ̀ rántí gbogbo ìwà torí pé wọ́n torí nǹkan kan ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ju ìwà lọ. Ìwà tó ní àti àwọn ìyàwó rẹ̀, gbogbo àwọn ìyàwó rẹ̀ ni wọ́n ròyìn ìwà tí wọ́n ṣe ń hùwà, wọ́n ṣe ń ṣe dáadáa. A rí i pé àwọn ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ìkan ìyá wa Aisha, ó pilẹ̀ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan jọ́ kan pé ìmọ́lẹ̀ ni ọkọ òun jẹ́, oòrùn kan ní gbogbo ayé ń lò, àmọ́ oòrùn míì tó tún wà ní ọkọ òun, léyìí tó fi sẹ́ pé ó fi ń pọ́n ọkọ rẹ̀ lé. A gbọ́dọ̀ máa pọ́n ọkọ wa lé, bó ní
bí òní a gbọ́dọ̀ máa ṣàpọ́nlé rẹ̀. Nígbà táwa náà bá ń ṣàpọ́nlé rẹ̀, àwọn èèyàn tó súnmọ́ wa náà yóò máa bá wa pọkàn wálé, inú ọkùnrin náà ó sì máa dùn, kódà kó mọ́ ní nǹkan kan yóò fẹ́ wá láti fi lè ṣe dáadáa sí wa. Ọlọ́run ó máa ràn wá lọ́wọ́. Níparí, àti ìbẹ̀rẹ̀ àwẹ̀, Ọlọ́run ó jẹ́ ká yọrí ẹ̀ pẹ̀lú ìdùnnú. Gbogbo wa tá à ń wù ta ní ká máa wù nínú àwẹ̀ tá à ń wù, Ọlọ́run ó san wá lẹ́san olóore. Kò sí ẹni tó lè san yẹn lẹ́san bí ó ṣe Ọlọ́run. Ọlọ́run san wá lẹ́san olóore lórí ara wa, lórí ọmọ, lórí ọkọ wa. Ẹ jẹ́ ká fi ìfẹ́ bá wọn gbé, ẹ jẹ́ ká fi ìfẹ́ bá àwọn ará àdúgbò wa gbé. Ẹ má jẹ́ ká wo ẹ̀sìn, ẹ má jẹ́ kí á wo ẹ̀sìn pé ìwọ máa ṣe tiẹ̀, èmi máa ṣe tèmi. Ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin ẹlẹ́sìn kìíní, ẹlẹ́sìn kejì. Ẹ jẹ́ kí á fi ìfẹ́ ká fi hàn. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ilé wa ò ní dàrú, ọ̀rọ̀ wa ò ní dojú. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Alhaja Rosheedat Ọmọlará Oluwarantimi aya Tijani. Masalam.